ó lágbára báyìí o àwọn ọmọ Oluomo nation wọ́n máa dúró tán sọ́fíìsì Oluomo l'Abuja wípé mímí kan ò lè mi ọ́fíìsì Oluomo òun náà sì ni national president ẹgbẹ́ Nurtw pé tẹ́nibọ̀dì bá pè wá wọn ò ní pè padà ó lágbára báyìí lórí awuyewuye tó ń lọ nígboro nípa pé court of appeal l'Abuja ti fagilé ìbò tó gbé Oluomo wọlé gẹ́gẹ́ bí national president ẹgbẹ́ Nurtw tẹ́ ẹ bá gbàgbé wípé nínú òpin ọ̀sẹ̀ yìí ó ní ìròyìn bọ́ sórí ayélujára kódà àti ẹ̀tún rí fídíò kan tí wọ́n tún ń gbé káàkiri lórí ẹ̀rọ ayélujára níta ti rí ẹ̀rù Oluomo níta tí wọ́n sì ń sọ wípé ọ́fíìsì rẹ̀ l'Abuja òun ni wọ́n ti kẹ́rù náà kúrò nígbà tí court of appeal ti sọ pé kó máa lọlé wípé baruwa tó jẹ́ former president wọn tẹ́lẹ̀ ló máa tún continue ní sáà ẹlẹ́ẹ̀kejì ó lágbára ṣùgbọ́n nínú fọ́rọ̀ yìí ẹ̀rí àwọn ọmọ Oluomo nation tí wọ́n stand by sọ́fíìsì Oluomo ní Abuja tí wọ́n sì ń sọ wípé tẹ́nibọ̀dì bá pè wá wọn ní pè lọ nítorí ọ̀gá àwọn kan lọ sí Èkó láti lọ sinmi díẹ̀ fún ìgbà ráńpẹ́ ni ó sì ń padà bọ̀ lọ́fíìsì rẹ̀ kóòtù kan kò sáàkì ọ̀gá àwọn náà sì ni number 1 ọmọ ẹgbẹ́ Nurtw ní gbogbo Nàìjíríà ó ní agbára ọgbẹ̀nu tán ó lẹ́tìkẹ́ bó tún kẹ́yìn èèyàn mi káàbọ̀ sórí ìkànnì DIGINAIJA television lẹ́ẹ̀kan sí ṣé dáadáa ni mo tún bá yín ní dédé àsìkò yìí tẹ́yìn ò bá ti follow wa tàbí tẹ́ ẹ ti subscribe sórí channel yìí ẹ máa rí subscribe button kan tó wà lábẹ́ fídíò yìí bẹ́ẹ̀ sì ni ẹ tún rí líǹkì kan náà ní comment section fídíò yìí ẹ máa bá mi tẹ̀ ó máa gbé yín tààrà lórí Facebook page wa ẹ máa bá mi like fídíò ẹ máa bá mi share kó máa lọ káàkiri ẹ jẹ́ ká jìjọ wo fọ́nrán yìí ẹ̀yin èèyàn ká tún gbọ́ gbogbo ohun táwọn ọmọ Oluomo nation tí wọ́n tún fi kalẹ̀ tí wọ́n fi ránṣẹ́ sí àwọn tó bá ń gbìyànjú àbí tó ń gbèrú àbí tí wọ́n ń plan láti wá bá wọn lọ́fíìsì láti wá lé wọn kúrò lọ́fíìsì wípé bẹ́ẹ̀ bá pé wá ní pé lọ Oluomo òun ni national president lọ́wọ́ táwọn wà yìí bẹ́ẹ̀ sì ni kò sì sí mímí kankan tó máa mí kúrò nípò náà ẹ jẹ́ ká jìjọ wo fọ́nrán ìkéde máa bá mi fèrè tí yín sí kọ́mẹ̀ntì. Kókó kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? À ń gbọ́ wò. 16 of November 2024. Àwọn wọlé àjáde ní Adé Mùsùlùmí àyìnlá ọmọ Akínsọ́yà òní pẹ́sidẹ̀ntì Nurtw Mr. Nàìjíríà Ọlọ́ gbogbo transporter Mr. Nàìjíríà. Ẹni tó Oluomo ní sọ̀pọ́tà Oluomo náà fọ́ o. Oluomo sì lọ́gá olóṣù wà lórí títì o. Ọ̀gá ló sì wà ọ̀gá lọ sí nílé mi o. Ọ̀gá lọ yẹ ká bọ̀ resume service Monday. Àwọn àti ẹ̀rọ ìfòníbí. Àwọn àti ó wà lọ́jọ́ ìsinmi ọ̀gá ni ó sábà pé 2024 ọ́fíìsì ọ̀gá wa MC Musiliu ọmọ Akínsọ́yà kò pé méjì ní tó bá wù yí kẹlọ ẹni lọ sọ yìí Ọlọ́jà Agége wà bí Ìkòròdú wà bí Ilépe Òṣòdì wà bí Abuja kan tún wà lórí Ìkòròdú wà bí Ìkòròdú ọmọ Ìkòròdú òde kú òní ẹgbà wà ní Èkó ojú onígbí. Wọ́n ní wọ́n bọ̀ fún wọn àbọ̀ aláàrẹ̀. Ìjọba máa bọ̀ sí i tó bá ń bọ̀ àwọn àmì òrà lọ nílẹ̀ o. No going back. Òkè Olúmọ ni. Òkè Olúmọ rẹ̀ ti kọ́. Wọ́n máa ń battalion. Ẹgbà fún ọlọ́run lórí kó níbẹ̀ kì í ṣe èèyàn. Ìtọ́nà wa ọlọ́run lórí kó níbẹ̀. Adéwọ́lù wà. Ilẹ̀ fẹ́ kó ṣe. Ọ̀gá sì wà bẹ́ẹ̀. Ojúṣe kò fún yín ilẹ̀ fẹ́. Òkè dá àbẹ́jọ́ òsì tẹ̀. Òkè bá wà láwà yìí.
ó lágbára ọ̀rọ̀ lẹ́gbẹ́ lẹ́nu àwọn ọmọ Oluomo nation wọ́n ní tẹ́nibọ̀dì bá pé wá kò ní pé lọ kódà àwọn tún jó máa yé wa gan pé gbogbo ojú Èkó ló péjú síbẹ̀ Ìkòròdú wà ńbẹ̀ Òṣòdì wà ńbẹ̀ Àgègè wà ńbẹ̀ àwọn dúró tán ní sọ́fíìsì Oluomo wípé tẹ́nibọ̀dì bá gborí wọlé wọ́n máa jẹ tán ni ọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ National Union kọ́lọ̀ kó ṣàánú ní pàápàá lórí ọ̀rọ̀ ipò kò ṣepò tó ti ń fà lẹ́nu bíi lọ́lọ́ yìí ó ní agbára gidi gan kí tún ni opinion ti yín lórí gbogbo mátà ilé ẹ máa bá wa jọ sí kọ́mẹ́ǹtì ẹ má wàá gbàgbé ẹ má bá mi follow DIGINAIJA online TV lórí Facebook ẹ rí link kan lábẹ́ fídíò yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú tó máa gbé yín tààrà lórí Facebook page wa lórí YouTube ẹ máa tẹ subscribe button tí ẹ ń wò lábẹ́ fọ́nrán yìí ẹ má bá mi like ẹ má bá mi share fídíò kó máa lọ káàkiri lórí ayélujára kémi àti yín ká tó pàdé láyọ̀ àti àlàáfíà ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà.